jákèjákè. Mo nítorí ta ni mo ṣe ń ṣe èyí náà. Mo bí nítorí Abdulganiu Àyìndé Koko Zaria ni ọmọ Oyèdépò. Happy birthday to you. Ganiu Àyìndé ọmọ Oyèdépò bẹ́ẹ̀ tí ẹ bá ń já mami kan. Bílé ló bá wà owó dé, bí yàrá ló bá wà owó dẹ̀dẹ̀. Ó kú ọdún òní o. Ẹni ọdún báláyé ó yẹ kó dúpẹ́. Alihamdulilayi fọ́ba mi òkè tó jẹ́ orí golden jubilee lókè èèpẹ̀. Ṣé bọ́dọọdún làárọ̀ rọ́pọ́? Ọdọọdún làárọ̀ wùsà. Ọdọọdún làárọ̀ mọ̀bì lórí àtẹ. Ọdọọdún ló máa wọ ọkọ̀ Kudirat Oyindamọ́lá. Ó ti ṣọdún èyí náà o. Ó ṣẹ̀mí ìtòwó tọmọta ikú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. Gúnugún ìkúléwe. Ìran akànnà máa gbowó kì í pọnú jẹ. Àyìndé Koko Zaria ọmọ Oyèdépò. Ọdọọdún ló máa wà bí ẹwà. Àyìndé Oyèdépò mo ní o máa gbóhùn ẹnu mi. Koko Zaria mo ní o máa gbọ́. Ire lójú owó rí. Ire ni yóò mọ jẹ́ tìrẹ lọ́jọ́ gbogbo. O ní gbélé ayé mọ̀ṣì. O ní tanná wo sáré ọmọ. Aya ò ní kú mọ́ olórí. O sì ní bá wọn rẹ́bù ẹ̀yìn. Wọ́n kì ọ́ bí ọlọ́gùn ẹrú o. Ọmọ Oyèdépò wọ́n kì ọ́ bí oníwàfà ẹgbẹ̀je. Wọ́n kì ọ́ ní gbèjégbèjọ́ délé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ olómù lápẹ̀ẹ́rán. Ọlọ́rin alágorigo ìdè àsìngbà tí ń bẹ lọ́nà ọ̀tọ̀mù. Èwú iyán ti dómò dọ̀tun. Àṣẹ̀ṣẹ̀gún iyán ti dómò dọ̀tun bá ń tẹ́. Ìwọ jọ̀tún mẹ́wùú dèmí. Ṣé ìwú iyán gbayè ó jọ̀tun lọ nílé bàbá tó bí ọlọ́mọ? Ìwọ sì